Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àkójímọ́ o bẹ́ẹ̀ àkásán àdẹ̀kálẹ́ níbi gbogbo tẹ́ ẹ bá ti ń wò mí. Adéọmọdé ní orúkọ mi, ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé láti subscribe sí Adéọmọdé lórí YouTube. Ẹ bá mi subscribe sí Adéọmọdé lórí YouTube, mo bẹ̀ yín ni ká lè máa gbádùn ara wa dáadáa. Lórí ọ̀rọ̀ Moyo Lawal mo fẹ́ sọ̀rọ̀ lé lórí nípa fídíò ibi tí òun àti ọmọkùnrin kan tí wọ́n ti jọ ṣeré ìfẹ́ tí ọmọkùnrin náà tó dẹ̀ fi fídíò náà tó fi síta. Bó tilẹ̀ jẹ́ pé ṣáájú eléyìí ni ó ti kọ́kọ́ fi picture ibi tí fọ́tò ibi tí ẹ má jẹ́ sọ ìbòjú torí social media community rules. Ibi àwòrán ibi tí ó ti wà ní ìhòòhò ó kọ́ fi síta ń gbà yẹn nígbà tí àwọn olólùfẹ́ Lawal tí wọ́n dẹ̀ bèrè lọ́wọ́ pé èyí ti rí ó ṣàwá tamatama láti fi tú rẹ̀ sílẹ̀ illusion ni gbàkàwò kan kó ló ti pé ọ̀rọ̀ fọ́nrán wa jáde. Ọmọkùnrin yìí irú èèyàn wo ló jẹ́? Ó ní ilé ìtura sí Iléṣà. Púpọ̀ àwọn ìlúmọ̀ọ́ká wa ló mọ̀ tí wọ́n dẹ̀ máa ń lọ kà mọ́ hòtẹ́ẹ̀lì Maryland ló ń gbé ní orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́hùn, ṣùgbọ́n tó bá ti dé báyìí wọ́n máa sátẹ̀lì ni. Èmi ń lọ ọjọ́ méjì, èmi ń lọ ọjọ́ mẹ́ta nílé ìtura ibẹ̀ ni ó ti máa ń ní àjọṣepọ̀ pẹ̀lú wọn tádẹ̀ fún wọn ní owó. Ọmọkùnrin tá à ń sọ yìí ó ti bímọ bíi méjì mẹ́ta fún obìnrin tóbìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ti bí fún tí ó dẹ̀ sí kankan lẹ́ẹ̀dẹ̀. Kódà ìròyìn jẹ́ kó yọ pé àwọn èèyàn bíi méjì mẹ́ta nínú àwọn ìlúmọ̀ọ́ká wa ló ti bọ́ sí lọ́wọ́ báyìí tó jẹ́ pé ó ń lérí pé òun sì máa fi fọ́nrán tiwọn náà síta, kó máa fi fọ́nrán wọn síta tó ń lérí ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń gbé ṣépè, ṣùgbọ́n kí ni àlàyé tèmi fẹ́ ṣe nípa ọ̀rọ̀ yìí? Àkọ́kọ́, irú àwọn ọkùnrin burúkú bíi eléyìí pọ̀ ń gbòòrò tó ṣe pé ẹ máa rò pé èèyàn gidi ni wọ́n tó ṣe pé ibi tí wọ́n ti ń rówó wọn nìyẹn. Ìmíì gbàdúrà pé tó bá ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá dẹnu ìfẹ́ kọ́ ẹ̀yin obìnrin ẹ ṣọ́ra, pàápàá ẹ̀yin obìnrin tẹ̀ ní orúkọ tẹ̀ ní ipò dáadáa láwùjọ. Àwọn kan àdúrà pé tí wọ́n ti jóná wọn ọkọ̀ láti kóná mọ́ tiyín. Àwọn máa ń ṣe bẹ́ẹ̀ tó yẹ pé tí wọ́n bá ti dẹnu ìfẹ́ kọ́ ẹ wọ́n lè fún ẹ ní nǹkan mu kó jẹ́ pé o ò ní mọ̀ ìgbà tí wọ́n máa record video ẹ̀, wọ́n lè fún ẹ ní nǹkan jẹ, wọ́n á ya àwòrán ẹ̀ tán, wọ́n á fi pamọ́, àwọn á máa béèrè owó lọ́wọ́ ẹ̀. Bá ti wá ní òní owó àwọn á fi síta. Àwọn kan síbẹ̀ tó yẹ pé tí àwọn ti ń rówó tí wọ́n ní gbogbo mọ́tò tí wọ́n ń gùn kiri yẹn, aṣọ tí wọ́n wọ̀ ibi táwọn ti ń rí ní iṣẹ́ ibi táwọn ń ṣe nìyẹn. Iṣẹ́ ibi táwọn ń ṣe nìyẹn. Ìkejì ìsọ̀rí ọkùnrin mi tó tún wà bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin mi tó yẹ pé obìnrin ti dá wọn lóró rí táwọn náà wá wò pé àwọn náà máa dá àwọn obìnrin lóró ni. Eléyìí ló máa ń jẹ́ kí mo fẹ́ sọ fẹ́yìn obìnrin pé nǹkan tẹ́ ẹ̀ bá ti ní jẹ ẹ má fi run mú. Tó bá mọ̀ pé ò ní gbà fọkùnrin má sọ wípé má dìbọn pé o nífẹ̀ẹ́ kó gbowó ọwọ́ ẹ̀ tán kó wá tì síta. Irú àtúbọ̀tán ẹ̀ lélẹ̀ ó yé wa. Ìmí ni pé ẹ̀yin obìnrin náà tẹ̀jẹ̀ máa ń ṣe pérépérépérépérépérépérépéré. Ó ṣeéṣe kó jẹ́ pé àwọn obìnrin mi tẹ́ bá ti wò pé àwọn ẹ mọ̀ pé èmi mo wà ń bẹ̀, àwọn ọkùnrin máa ń dọ́gbọ́n wílé pé wọ́n á ti sọ́ láàrin àwọn pé ọmọ yẹn ọmọ máa ń ṣe bí eléyìí, ó máa ń ṣe bákan, máa ń ṣe bákan. Má wọrí, mo mọ nǹkan tó máa jẹ́, wọ́n á fowó tán ká lè yẹ̀yẹ́ obìnrin tó bá ti rò pé òun jẹ́ bákan, wọ́n máa ń fi irú nǹkan báyìí yẹ̀yẹ́. Àti pé púpọ̀ ẹ̀yin tẹ̀tẹ̀ wá ẹ̀yin obìnrin tẹ̀ ti gòkè, àwọn ọkùnrin tẹ̀ ẹjọ́ jẹ ìyá ńgbà tí kò tí sí kankan dà mo ń bèrè ni bá tó ṣe pé nígbà tẹ̀ gòkè tán ìgbà ilẹ̀ wò pé kì í ṣe kíláàsì yín, kì í ṣe ìrọ̀yìn, kì í ṣe rẹ́ni tó yẹ kẹ́rí yín mọ́ nígbà tí ó dẹ̀ tí sí kankan. Ọkùnrin bẹ́ẹ̀ ló wà pẹ̀lú ẹ̀. Ó ń ṣẹlẹ̀ gidi. Ẹ lọ púpọ̀ àwọn obìnrin wa tó ń nú eré tíátà tàbí tọ́jú lórí tán lórúkọ lé ní ẹ bèrè pé ńgbà tí nǹkan kò tí dán mọ́rán tí orúkọ ò tí ì sí ọmọkùnrin tí wọ́n ń fẹ́ gbà yẹn dà kí ló yà wọ́n tí wọ́n bá ti gùnkè yẹn tán gbà yẹn ni ìyẹn máa pè wọ́n tí wọ́n ní gbé mọ́. Ìyẹn ni ẹ máa sọ pé ìjọ òdòdó fẹ́ kí mi á ní ọmọ mo bízì ní àwọn máa wá wí. Wọ́n ń wò ní wò pé kì í ṣe irú ẹ̀lú ẹ̀ká máa rí mọ́ àwọn wọ́n ti gbàgbé àná àtúbọ̀tán ìdílé. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè ṣokùnfà irú eléyìí. Pé nǹkan míì tí mo tún ṣe àkíyèsí nípa fídíò yẹn ni pé ìgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àjọṣepọ̀ ojú Moyo ni ọkùnrin ṣe set camera tí Moyo dẹ̀ rí
pé mo wo fídíò yẹn. Kódà àgbà tí wọ́n ń ṣeré ìfẹ́ lọ́wọ́ Moyo ń sọ fọkùnrin pé no pé ó ti concentrate lórí fídíò yẹn jù lórí bí wọ́n ṣe ń ṣeré ìfẹ́ ni ọkùnrin yẹn ń padà wo fídíò yẹn bí a ó set dáadáa. Moyo ń sọ fún pé ó ti concentrate lórí fídíò yẹn jù. Ó túmọ̀ sí pé kí ló lè mú Moyo mọ̀ pé arákùnrin fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ tó dẹ̀ gbà fún un. Mo fi sọ pé àwọn tó ń ṣiṣẹ́ bíi ó lè má ṣojú lásán. Àwọn oníṣẹ́ ibi ìpọ́ńta kọ́lọ́mọbọ́mọ ẹ̀wí kọ́mọ náà dẹ̀ bá rẹ̀ ẹ̀wí tán bá bí ẹ̀ tún rẹ̀ bí àwọn abẹ́ni lórí wọn ọkọ̀ kádà máa bàyàn lẹ́nu. Mo wo fídíò yẹn mo wo àánú abiyamọ dẹ̀ sí mi pé àfikọ́ náà sànú wa ibi tí ayé ń lọ kò yéèyàn mọ́ o kò tiẹ̀ yéèyàn mọ́ rárá àtọ̀. Ṣùgbọ́n kí tẹ́mi sáfẹ́ sọ ni pé ìwọ ọkùnrin tàbí wo èèyàn kéèyàn àdájọ́ àwọn obìnrin náà tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ náà àwọn obìnrin náà tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ tí òòrùn ìjọ tí ọmọ yìí ti ń build orúkọ ẹ̀ bọ̀ tó dẹ̀ ń ṣerú nǹkan bẹ́ẹ̀ tàbí tó ń ṣe bẹ́ẹ̀ ní sí pé o lọ́tí àtúbọ̀tán o àṣegbé òsì láyé àṣepamọ́dókun. Ẹ̀yin obìnrin wa náà ẹ jọ̀wọ́ ẹ mọ orú ọkùnrin tẹ́ máa bá tò. Ẹlòmíì abẹ́ni lórí ẹ̀ kọ kí àdá má bàyàn lẹ́nu kò sí èyí tó kàn wọ́n o. Ẹ jọ torí owó ẹ ṣọ́ra má torí pé owó ẹ̀yin náà fẹ́ ṣe bí ẹgbẹ́ yín ṣe ń ṣe ẹ wo ilẹ̀ tẹ́fẹ́ tẹ̀ mo bẹ̀ yín ni. Ajé Ọmọdé ní orúkọ mi. Ẹ jọ̀wọ́ ẹ̀yin olólùfẹ́ mi bá mi pín fídíò ìkiri. Ẹ má sì gbàgbé láti lọ subscribe sí Ajé Ọmọdé lórí YouTube. Ẹ subscribe sí Ajé Ọmọdé lórí YouTube. Ire ó dàbọ̀.